ọmọléèwé ẹ̀sùn pẹ̀lẹ́ láyé gba ẹ̀ṣẹ̀ jẹ́jẹ́ ọmọléèwé ẹgbẹ́gbẹ́gbẹ́ ò dá ẹ má wọ̀ bẹ̀ ọmọléèwé ẹ̀sùn pẹ̀lẹ́ láyé gba ẹ̀ṣẹ̀ jẹ́jẹ́ ọmọléèwé ẹgbẹ́gbẹ́gbẹ́ ò dá ẹ má wọ̀ bẹ̀ ilé ìwé ṣóun lòbìrán ẹ lọ ò lọ́wọ́ ẹgbẹ́kẹ́gbẹ́ ẹgbẹ́kẹ́gbẹ́ ò dá nǹkan kan ń bani lórúkọ jẹ́ ìwà jàgídíjàgan ìwà ló máa bá níbẹ̀ ọ̀rẹ́ ronú rẹ̀ o kásìkò tó lọ mú sọ jẹ́jẹ́ láyé gbà o jẹ́jẹ́ láyé gbà o jẹ́jẹ́ láyé gbà o ọ̀dọ́ sẹ́yìn jẹ́jẹ́ láyé gbà o jẹ́jẹ́ láyé gbà o jẹ́jẹ́ láyé gbà o jẹ́jẹ́ láyé gbà o ọ̀dọ́ sẹ́yìn jẹ́jẹ́ láyé gbà o. ọmọléèwé ẹ̀sùn pẹ̀lẹ́ láyé gba ẹ̀ṣẹ̀ jẹ́jẹ́ ọmọléèwé ẹgbẹ́gbẹ́gbẹ́ ò dá ẹ má wọ̀ bẹ̀ ọmọléèwé ẹ̀sùn pẹ̀lẹ́ láyé gba ẹ̀ṣẹ̀ jẹ́jẹ́ ọmọléèwé ẹgbẹ́gbẹ́gbẹ́ ò dá ẹ má wọ̀ bẹ̀ ìwé la ní kọ́kọ́ ó lọ kà ó mo dá ó níbi tó máa tiẹ̀ dé ó délé ìwé tán ó yàyàkúyà ọlọ́dọ̀ lóṣó ṣé èyí wá dá arábìnrin ronú rẹ̀ o kásìkò tó lọ mú sọ jẹ́jẹ́ láyé gbà o òkun bọ̀ jẹ́jẹ́ láyé gbà o ayọ̀ nànà ilé ìwé jẹ́jẹ́ ló gbà o sùn gbọ̀ngbọ̀n ọmọléèwé ẹ̀sùn pẹ̀lẹ́ láyé gba ẹ̀ṣẹ̀ jẹ́jẹ́ ọmọléèwé ẹgbẹ́gbẹ́gbẹ́ ò dá ẹ má wọ̀ bẹ̀ ọmọléèwé ẹ̀sùn pẹ̀lẹ́ láyé gba ẹ̀ṣẹ̀ jẹ́jẹ́ ọmọléèwé ẹgbẹ́gbẹ́gbẹ́ ò dá ẹ má wọ̀ bẹ̀ ilé ìwé ṣóun lòbìrán ẹ lọ ò lọ́wọ́ ẹgbẹ́kẹ́gbẹ́ ẹgbẹ́kẹ́gbẹ́ ò dá nǹkan kan ń bani lórúkọ jẹ́. Ìbí mi ẹ ǹlẹ́ ẹ káàsán ọmọ mi ni mi bèrè David. David ewu ń bẹ̀rẹ̀ máa. Badmus. Baálé mi. David Badmus. Sọ̀rọ̀ ojú mi ni. Báwo lẹ ṣe jẹ́ sí ma? Sọ̀rọ̀ ojú mi ni. Ọmọ mi ni. Orí pọ́jọ́ ń bọ̀ ni. Ẹ ti àjọ ibi báyìí. Ẹ rà mà. Ti ń bẹ lé. Kò dé wá sí ní ìsìn o. Ẹ máa bọ̀ ní. Ẹ máa bọ̀ ṣe mú ìwọ yàrá. Mọ́ mi, àyìn wà tó tóbi pọ̀. Owó ẹ̀sìn sábà wà. ẹgbẹ́ ò dá nǹkan kan ń bani lórúkọ jẹ́ ìwà jàgídíjàgan ìwà ló máa bá níbẹ̀ ọ̀rẹ́ ronú rẹ̀ o. Sábàyí dára. Ẹ̀kọ́ ẹ̀ kúrò ìmọ̀ ẹ̀kọ́ tààrọ̀. Àwa ni. Mo lọ mú mi lọ. Kò dágbére fún mi pàtó bí tó ń lọ. Ṣùgbọ́n wọn kó wọn wà nínú ní ọ̀rọ̀ àwọn ọ̀rẹ́ wa nínú ọgbà náà tó ṣe kò lè rìn jìnnà nínú ilé jìnnà náà. Bẹ́ẹ̀ ṣe dà, ìjọba mi lọ pè. Ó sọ fún pé màmá ẹ̀ wà ní ilé tó ń lòdì báyìí kó máa bá ẹ̀ lọ. Mo ti gbọ́. Ṣé kí n máa ń jẹ́ tòmí gbígbà? Àwa òkè báyìí náà ṣàbàmì pọ̀ mọ́ mi wá. Mo ti gbọ́. Ṣé ní sáré lọ? Mo ń bọ̀. Tó bá ti rí bẹ́ẹ̀, tó bá ti yá mi ṣe kó ní ọ̀dà ṣe ní. Wọ́n sì bí pé bí bákan gbọ́. Kí n kẹ́sẹ̀ ní òkè. Bó ṣe gbé gbogbo òkè. Ọmọ mi, ìyá rẹ̀ dápọ̀. Táwọn ìkẹyìn
fún wọn pé kàkà kí n jẹ́ kí ọkùnrin ní ìgbà ìmọ̀ mi lọ́wọ́ máa yà kú. ṣé wọn náà wá mọ̀ pé kàkà kí ọkùnrin míì kò fẹ́ mi ní ilé ayé máa para mi ni. Okay. Show me, you're just the best thing that's ever happened to me in my life. Ṣé wọn náà wá mọ̀ pé ìwọ ni ìfẹ́ mi, ìwọ tún ni gbogbo ìgbésí ayé mi. Ṣé o mọ̀ pé ó ju nǹkan tí owó lè rà lọ? Ìwọ ni gbogbo ayé yìí, what more than gbogbo ayé yìí? Ẹnu ẹ dùn, ó ṣàfẹ́ gbàṣà. Tí ẹ wá gbọ́nà. Ká ní pé àwọn òbí wa wá sọ pé òkè òun wọn ti ẹ̀kẹ́ ká fẹ́ra ńkọ́ kí ló máa ṣe sí? Láíláí kò possible, kò lè ṣẹlẹ̀. Má sọ yìí, ó possible náà. Tó bá sọ bẹ́ẹ̀ kí ló máa ṣe? Tó máa sọ bẹ́ẹ̀ kí ló máa sọ? Ó mọ̀ pé ìwọ ni nǹkan tí mo fẹ́. Màá dẹ̀ stand ground títí tí máa fi get kí wọ́n máa fi bá nǹkan tí mo fẹ́ tó dẹ̀ jẹ́ ìwọ. Sure. All right. I love you so much. David. Ọ̀gbẹ́ni kí ló ṣẹlẹ̀ ìwé lárí gbọ́. Ibi ló wà látẹ̀kọ́ tí mo ti dààmú kiri látẹ̀kọ́. Dààmú kiri kí ló dé? Àfà báwo ni? Wọ́n wá fún. Ó lálejò. Tani? Kí ló rí? Tani? Mọ́mí ẹ̀. Ẹ́? Mọ́mí. Mo ní màmá ẹ̀ wọ́n wà nílé pẹ̀lú wọ́n wà ní hostel wá sí. David, ṣé bó sọ fún mi pé ìyá ẹ̀ ti kú ni? Mi ò fi ẹ parọ́ náà, mo ò parọ́. So báwo tún ni ìyá ẹ̀ ti ṣe wá wá ẹ wá sí hostel ìyá tó ti kú? Bóyá ìyàwó popsi mi àbí nǹkan kan bẹ́ẹ̀. Ìyàwó popsi. Ìyàwó popsi mi ló máa jẹ́. Jẹ́ sọ fún ẹ, wọ́n wà nílé ìsìn pẹ̀lú ọmọ kan, ìmọ̀ bóyá àbúrò àwọn obìnrin ṣá lọ́jọ́ wá. Èmi ò láàbúrò obìnrin o, èmi nìkan ni màmá mi bí, èmi nìkan. Ṣáàjà lọ, tó ṣe ti tó látẹ̀kọ́ já lọ. Bébì, ó mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ sí i, ẹ jẹ́ kí sáyé yọjú sí wọn, ẹ sáyé mọ̀ nǹkan tó ń wá. No problem, já lọ. No, baby, wọ́n má kọ́ dára ẹ̀. No, ó mú mi kí n tẹ̀lé ẹ. Má kọ́ dára ẹ̀. Jẹ́ ká lọ, ṣé mi lè lọ kí step mọ̀ mẹ́ni? Báwa ni o, ṣé dada la bá yìí? Ṣàkàdá ń lọ, ọmọ mi, ọmọ olówó gbẹ̀yìn méjì. Bọ̀dá David, ẹ Káàsọ̀, kí ló wá dé tẹ̀wá sọ fún mi kẹ́ tó wá báyìí? Kí n sọ fún ẹ pé mi ń bọ̀. Ṣé mi máa já tíkẹ́ẹ̀tì láì wọ bí àti pé mò ń bọ̀ wá wọ ọmọ mi? Àti wípé tààlà wọn. Ọkọ mi, ìyàwó rẹ̀ dé àdílé ẹ̀rọ ayọ̀ mi. Ó dáa pọ̀, dákun bá ń fọwọ́ kan. Káàdùrù. Kíni, dákun bá ń fọwọ́. Bá ń bò láì gbogbo yẹn jáde. Ó ṣe kíni, ọmọ èèyàn ọmọ yẹn ò gidi mọ̀ ní. Ẹyẹ rẹ̀ ṣe láìkí ẹ̀. Bẹ́ẹ̀ni o. Ìyàwó ni wọ́n wá fún un. Dákun jókòó, ẹ̀dọ́kọ̀ mi, ọmọ èèyàn gidi mo mú wá fún un. Kò yá bá mi tọ́jú ẹ̀ dáadáa. Ọdún àyẹ̀mí. Bó bá ṣe ti ń ṣe báyìí kí wọn ọmọ ọ̀ká tó kéko mo bá ń ka mọ́ra. Ọkọ mi, ọmọ olówó ìjòyè méjì, ẹ̀mí ọ̀rẹ́, ẹ̀mọ̀ bá mi bá wọn ṣeré. Ọkọ mi, dé wá mọ̀ ọ́ lọ. Mo ti ní ìrìn pẹ́. Mọ́mí, bọ̀dá Dáfídì mọ̀ rẹ̀ wá pọ̀ gan. Ọkọ mi rẹwà ẹni méjì ọ̀pọ̀. Òkú bá ṣe ti ń jì sí ẹ̀rọ kó mọ́ ọ. Sọ ti gbọ́, ṣe láìkí rẹ̀. Ẹ mọ̀ bàjá o. Ṣẹ́gbọ́n. Ẹ jẹ́ mú nǹkan yín dání. Lọ́bọ̀, mo ní mo mú yàwó wá fún ní mo mú lábílé. Kí ló? Mọ́mí mi lọ o. Mo jẹ́ ń bínú. Ó rẹ̀ bí kọ̀ọ̀kan dákun. Jòkójú kókó fẹ́ ní tì. Gbé báàgì yẹn fún mi. Ó sì kékeré. Níwọ̀n oṣù márùn-ún. Ẹyẹ rẹ̀. Ọkọ̀ rí. Yes, ma. Adé orí mi. Bẹ́ẹ̀.
àyìn náà lọ bá mi. Ìyàwó pẹ̀lẹ́ o. Kí ni mí ní gbogbo ilé náà? Kí ni gbogbo ilé náà? Ní kí ni? Ṣé mo sọ fún yín pé kí mo ní ìdíyàwó ni? Àbí kí ni mí ní gbogbo yẹn? Màmí ẹ̀ wo ló ń pè? Kí ló dé? Ṣé wò fẹ́ fẹ́yàwó ni? Tí bá fẹ́ níyàwó, ṣé ẹ mọ̀ pé mo yí wá school? Àbí ẹ mọ̀ pé mo yẹ tó yìí, mo ní sí ní ẹni tí mo fẹ́ ni? Àbí ọmọ ọlọ́mọ tó yẹ pé òun ló tọ́jú mi, òun ló sọ owó school mi, àbí èlò ẹ̀ fi ránṣẹ́ sí mi gan. Gbogbo ẹnu ẹ̀ sọ̀rọ̀. Ṣé ọmọ ìyá alákàrà tèmi tí ń rè lábúlé wípé Dáfídì ló máa fẹ́? Wọ́n á mọ ọmọdé bíbà ìtàn fún ẹ. Ó wá sọ fún mi pé o fẹ́ yàwó, o fẹ́ kí ni? Tó bá lè mọ̀ pò nífẹ̀ẹ́, kó wá sábúlé fúnra rẹ̀, kó wá sọ fún bàbá ẹ̀. Ó dé kò tó o fẹ́ máa lajú àbí? Èmi ló fẹ́ fi kọ́ ọ̀rọ̀ sọ. Wá bá bàbá ẹ̀ sọ. Ọmọ àpè. Kí ni ṣe wọn? Sọ́ọ̀rọ̀ ẹ̀wà tó mi ni. Rárá o. Ẹ ṣáà kú jòkó. Wọ́n bọ̀. Ẹ ṣé. Wo? Táwa. Kí ló dé? Táwa. Kí ló ṣẹlẹ̀? Táwa. Kí ló dé? Kí ló ṣe tó kọ̀ change ojú ẹ all of a sudden nísìn? David, òun bèrè lọ́wọ́ mi pé kílé sí mo dojúrú. Ìwọ gbogbo ló yẹ kí n máa bèrè lọ́wọ́ pé kí ló ń ṣe ẹ́, kí ló rọ́ jẹ, kí ló rọ́ mu. Kí ni gbogbo pálapàla tó ń ṣe lẹ́yìn nìyẹn náà? Ọ̀rọ̀ yìí kò yé mi náà. Kò yí ẹ, mi ò expect kò yí ẹ, mo mọ̀ pé kò ní yí ẹ. So o náà arrange for secret wife láti abúlé lẹ́yìn mi àbí? O wá expect kí ẹ kú oríire. Ó dà o David, kú oríire o, àsọ̀kalẹ̀ ayọ̀. Kí ló dé? O ṣọ́ọ̀pù ọmọ nǹkan tó ń sọ yìí ṣá. Dúró náà, ṣé ojú mi ṣé ó fọ́ ni? Ṣojú mi fọ́ ni? Ṣé kò ṣe ìyàwó ni mo rí sí ìyá ẹ̀ tó mú wá láti village tó mú wá fún ẹ̀yìn? Stop it! I should stop it. Then leave my hand. Tẹ̀lé mọ́ máa jáde ní ìyàwó ẹ̀ tó mọ́ afẹ́ ní. Bẹ́ẹ̀ ló ṣì sọ́ọ̀ jáde gbolo ta ló fún yàrá. Ṣé mi ló wá kọ́ra kíló kí? Bọ́ọ̀lì èmi ṣe tíì. Ẹ̀ẹ́dẹ̀ ṣe tèmi. Tí bá gbọ́ bẹ́ẹ̀ lẹ́nu lásán, máa wò máa múlò ẹ̀. Ọ̀gbẹ́ni David, ó kàn ń parọ́ ó kàn ń kọ́ra wọn. Kí ló ṣe? Kí ló dé? Èkó làwọn àyínà mú kó túṣe wọn náà ọmọ tó mú wa fẹ́ fine girl. Ó máa blend ẹ̀. Ṣé wàá fẹ́? Jíjí wọn àlọ́ pọ̀lú ẹ̀. Tí ìyẹn wà tó ni. Wo o yẹ kẹ́kọ̀ọ́ yẹ pé kò lọ bá màmá tó kò sọ fún ọ. Wo èmi sí lẹ́jẹ̀ fẹ́fẹ́ o kò dẹ̀ sí gbogbo ra kò sáyè ra lẹ́rẹ́ kò. Ṣé ẹ̀ nífẹ̀ẹ́ ni? Èmi ṣe tíì dáadáa fìdí. Kí ni ṣe? Ní màmá eré ṣe dáadáa. Máa ní kí n kẹ́sẹ̀ yín òkè, máa kó sókè báyìí. Nígbà yín ṣe, èyí tẹ̀ ṣe, yín ṣe fún un. Ajá ló máa jẹnu ẹ̀yẹn. Wo tẹ́ni sọ fún ẹ. Tílẹ̀ ní ìbá ṣùgbà ìlékòó yìí máa ta ẹ̀yìn wà láì. Títà wà tó bá ṣe bẹ́ẹ̀ bọ̀ mọ́ mi lọ́wọ́. Nǹkan tí máa ṣe fún wọ mo lè ta ẹsẹ̀ kò yìí. Ṣẹ́jọ́ ọmọ lọ́wọ́ ni? Ṣẹ́jọ́ ẹ̀ torí sí ó ní tẹ́ ọmọ tí mi máa sọ mọ́ kò sí ìwọ náà lọ mú wá fún.
wà. Kí ló dé? Wọ́n sọ. Kò sí èyí ni o. Kí ló tún dé nsìn? Yé mi o, kò yé mi o. Kò yé ó dé ń sunkún. Sọ fún mi kí ló ṣẹlẹ̀? Kí ló ń pa ìgbé gangan? David ni o. David. Kí ni David ṣe? Ọmọ ṣe tó máa ń bí ọmọ nìyẹn o. Kò lè bí pé David ti ní ìyàwó kọ̀ọ̀kan sí abúlé ṣá. Ìyá ẹ̀ bá mú wá láàárọ̀ ìkíní náà ló ṣan gbogbo mékọ̀ọ̀pù ojú tó tún fi best friend tó tún fi róró. Ìyàwó kọ̀ọ̀kan. Jọ kí ló ń pa ẹlẹ́rìn sí? Jọ rẹ̀, ṣé kò fọ́ ni kò pa ọ́ lẹ́yìn ṣá? Ó mi ni. Ìsì báwo ló yẹ pa mí? Ìyàwó kọ̀ọ̀kan. Níbi táyé lajúdé èèyàn kọ́ tún yìí mú ìyàwó kọ̀ọ̀kan wá fún yàn. Ó lè sọ yẹn fún mi. Jóná, ṣé David wọn wá àtẹ́tì ìyàwó kan mú wá yẹn? Wọ́n mú ìyàwó kọ̀ọ̀kan wá fún David láti ìlú. Àwa fẹ́. Òjò fún mi ní ọkọ tó ṣe mí ò ṣe rẹ́lẹ̀. Bí mo serious Doyin, mo serious. Ṣé òkè ṣó fẹ́ fojú ara ẹ̀ rí ni? Rí kí ni? Mi ò rí ìlú rí. Kí ni ẹ fẹ́ wúlò fún ojú ara mi ni? Wọ́n mú ìyàwó wá láti ìlú àkọ́kọ́. Jóná ṣé omi nìkan tó ń sọ ìṣá? Anyway, tó bá jù òótọ́ ni ó ti àkọ́kọ́ fọ́ ẹ̀yìn ló ń pààyàn lẹ́yìn. Ó fọ́ ni nítorí bí pé mi ìgbọ́rọ̀ ẹ̀rí ni. Bọ̀ tó bá jẹ́ òótọ́ o, tó bá jẹ́ òótọ́, o ní láti máa bọ́dà rẹ̀ bí gẹ́gẹ́. O ò tiẹ̀ ní láti máa rọra. Nítorí ẹ̀jẹ̀ akájọ tó ń sunkún. Ìwọ ni kó wa nílé wá sílẹ̀ mọ́ wá bẹ̀rẹ̀ sí ní sunkún. Ṣé fẹ́ ṣe ẹlẹ́ṣin torí ọ̀rọ̀ ọkùnrin ni? Wo jọ nítorí Ọlọ́run, o ò ní láti máa rò. Sweet babe on campus ni ẹ, o ò ní láti máa rò yẹn. And besides, future is bright gan. Torí ọ̀rọ̀ ọkùnrin, wo jọ o ní ìdẹ̀. O ò ní ìdẹ̀. Èmi jáde oṣù máa lò. Ọ̀dọ̀ gáàsì mo sọ fún mi. Ọ̀rọ̀ tó dẹ̀ sọ fún mi, ìfà tó rí lè pẹ̀tù sí mi lọ́kàn gan ni. Ọ̀rọ̀ mi choice. Àmọ́ èyí tó ti ṣẹlẹ̀ sí mi náà. Mo ṣàjẹ́ ọ̀rọ̀ àsùnwòn ìlú jáde sí mi ìgbà mi. Tààtà. Kọjẹ́ ìwà jàgídíjàgan, ìwọ ló máa bá níbẹ̀. Ọ̀rẹ́ ronú rẹ̀ o, kásìkò tó lọ mú sọ. Jẹ́jẹ́ láyé gbà o, jẹ́jẹ́ láyé gbà o, jẹ́jẹ́ láyé gbà o, ọ̀dọ́ sẹ́yìn. Jẹ́jẹ́ láyé gbà o, jẹ́jẹ́ láyé gbà o, jẹ́jẹ́ láyé gbà o. Kí ló dé? Sọ́síbo. Ọ̀gbẹ́ni David wàhálẹ̀ ṣe pọ̀ bá kájọ́ sọ́síbo. O ò lè sùn bí pẹ̀lú mi, kò possible. Báwo lè máa sùn bí pẹ̀lú mi lórí chat kékeré tí mo máa ń manage? Báwo lè máa sùn bí pẹ̀lú mi? Ìyàwó ẹ̀ ló mú wá fún ẹ náà, ó lè lọ bá. Ọ̀rọ̀ òun kọ́ mò ń sọ fún ẹ. Ọlọ́run kú ṣe ń sìn. Oṣù Òkúnbọ̀ kò sí ilé ẹjọ́ máa ń sùn. Ó ṣàwọn ibi tó máa ń sùn lélẹ̀. Òkúnbọ̀ tí wà tí ẹjọ́ máa ń sùn kò ṣáà sí ní ọlọ́dẹ wọ́n ti bẹ múyàwó wá. Ìgbàlù ló wọ̀rẹ́ mi lọ báyàwó ẹgbẹ́jọ́ máa ń. Etí ẹnìkan tí mọ́mí sọ fún ẹ lọ́sàn-án gbàtọ̀ wálé mi. Wọ́n ní lẹ́yìn oṣù 5 àwọn fẹ́ gbọ́ èsì ayọ̀. Àbí ibi tó ti máa bẹ̀rẹ̀ náà lélẹ̀. Ó ṣáà ti máa bẹ̀rẹ̀ ni. Wọ́n fẹ́ gbọ́ èsì ayọ̀. Ṣé ìwọ ṣèdánwò ní tó fẹ́ gbé sí ayọ̀? Èsì ayọ̀ ọgbọ́n tí ó ṣáà nìkan tí mo sọ fún ẹ. Ìwọ náà bá lọ ṣèdánwò yẹn. Ọlọ́run máa ń jẹ omi gbogbo déjì tó àṣọ ọkọ̀ fún ẹ tí kò yẹ. Ṣorí lè tọ́bẹ̀ mú àì ṣògbọ́ mọ́tò ọ̀fẹ́ ni mọ́tò ọ̀fẹ́ tẹ́gbó ní bulletproof ní fire o ẹni tàbí bá ti rẹ́dì wà kọ́ máa wá ní uzùn. Bọ̀bọ́ yìí, èyí ni mo mọ̀ pé o nífẹ̀ẹ́ aṣojú ayé ló bá mi ṣe. Bí o máa wá mọ́tò ọ̀fẹ́. Bí báwo onímọ́tò lè tọ́gbẹ́ gbé wà ó ní bulletproof ó dẹ̀ ní fireproof ní sùúrù ajẹ́ lẹ́bi wa ó lè súnbí o irọ́ lọ ó lè súnbí irọ́ pápá nínú ó lè súnbí pẹ̀lú mi nígbà
mi nígbà kó sùn David irọ́ wà lọ báyàwó ẹ̀ wà lọ bá wa dé. ìwà jàgídíjàgan ìwà ló máa bá níbẹ̀ ọ̀rẹ́ ronú rẹ̀ o kásìkò tó lọ mú sọ jẹ́jẹ́ láyé gbà o jẹ́jẹ́ láyé gbà o jẹ́jẹ́ láyé gbà o ọ̀dọ́ sẹ́yìn jẹ́jẹ́ láyé gbà o jẹ́jẹ́ láyé gbà o. ìyàwó ẹ̀ yìí. Baálẹ̀. Abalẹ̀ mo sọ fẹ́ kó má pè mí balẹ̀ mọ́. Níbo lẹ sin Angela láàárọ̀ tún àì? Baálẹ̀ ni ẹni ń bá wí. Ìjọ mo kò ní ẹ tó mọ nǹkan tẹ́lẹ̀ tí mo bá ń ṣe bí mi ò ní lọ kàwé. Èmi ní jẹ́ bọ̀. Mo ti sọ fún ẹ wọ́n yóò lọ máa kọ́ ṣe sùúrù pẹ̀lú ẹ̀. Ìwé ni wákàtí òun lọ sí skul òun lọ fún lẹ́kṣọ̀. Láàárọ̀ tún àì. Ṣé ibi lẹ́ẹ̀fì mi sí ni? Tó bá yá ẹ agbẹ́rù ẹ̀ wá gbọ́nà lọ. Kí lẹ rí? David ó máa ṣàlàyé fún dáadáa ni òun sọ pé gbogbo rẹ̀ kò máa lọ síkù àbí ibo ló ti wá farabalẹ̀ ṣàlàyé fún ṣùgbọ́n kọ́ ọlọ́mọ lọ sọnù ni oníkú máa bẹ̀rẹ̀ kò máa lọ. Ìwé amú ẹ̀dọ̀ ṣe bẹ́ẹ̀ tán. ọ̀lẹ́ pọ̀. Ìwé ẹ̀dọ̀ tán yìí ó ti ń kéèyàn ti ń máa mú bí. Ẹ wọ́n fi mí lè lọ. Mo lè dá dúró sílé bíbá yìí o. Wá fẹ́ fi mí lè hàn yín. Bọ́ọ̀lù mi, ẹ mọ̀ ń dìde lọ́wọ́ náà. Ìrẹ̀ ni àwọn máa dájọ́ máa sùn ní oríṣiríṣi mò ń bọ̀. Súnmọ́ mò ń bọ̀. Pàápàá. ìbọn ìbò ṣáà ṣe sùúrù pẹ̀lú ọmọ ìbò. Mo ní sẹ́gun kan fún ìṣẹ́ wà jáde. Pàṣẹ ti ṣiṣẹ́ tó ti wọ́n sàmẹ́ tẹ̀lé. Mo rò bó ti bá wọn ní. Mo bẹ̀rẹ̀ mo gbọ́dọ̀ fi tọ́jú. Ìkà òdúgbò lọ tọ́jú àsàmẹ́ tẹ̀lé. Màá jẹ́ kí káwọn àkókò wa balẹ̀ jẹ́ kọ́ lọ tọ̀ sí àsàmẹ́ǹtì fún mi. Wá o ní ṣètò nǹkan tó wẹ́ máa jẹ. Wo tó bá ti jí gbogbo nínú ibi wàá rí bread kí ni tó máa fi pa bọ́tà. Ó wà lórí gbogbo sórí ẹ̀lẹ́ lójú ọ̀tún bá ti jẹun tán kó di ẹrù ẹ. Ó jẹ́ kó bá gé tàkàrà o ti gbà ìgbó láì kàkàrà. Wọ́n mọ ìlú. Baálé mi ẹ mọ̀ pé o. Ayé náà ni wọ́n bá mi. ẹ̀sùn pẹ̀lẹ́ láyé bá ń ṣe jẹ́jẹ́ ọmọléèwé ẹgbẹ́kẹ́gbẹ́ ọ̀rẹ́ ẹ máa wọ bí ìwé lárí kọ́kọ́ ó lọ kà ó. mo dá ibi tó máa tiẹ̀ dé. Táwa. Kí ló dé ìsìn kan ní kó má bínú? Ìwọ bọ̀bọ̀ ìjọ tó rọ lọ fi mí sílẹ̀ o. Fi mí sílẹ̀ kó fi titi ẹ ṣe titi ẹ o. Ṣé o ń gbọ́? Dúró ṣòro kó lẹ́kí ń gbọ́ mọ̀ mi lọ́pọ̀ lẹ́yìn. Ó ní ọmọ tó mú wa ẹ̀kọ́ ṣìyàwó ẹ̀ kò ṣìyàwó ẹ̀. Ó ti ń lọ 2-3 days nínú ilé ẹ̀ sìn. Ó dẹ̀ ní kò ń ṣìyàwó ẹ̀. Bọ̀bọ̀ ìfi mí lẹ̀ o. Táwa. David let's go. Let's go, David. Má ṣe bí ọkùnrin máa ń sọ fún ẹ. Let's go. David mo live ní. Ṣé ọ̀rọ̀ títà rẹ̀ sọ fẹ́ náà ni ẹ̀ máa ń ronú láti ẹ̀kọ́ wa? Wọ́n ṣe wọ́n yìí. Wo ọmọ oko oṣù yẹn sìn, ó wà nílé sìn, màá tún dé nílé, màá tún wà pàdé irú ọmọ yẹn. Ní sùúrù. Ó dá sí. Mo lè ní àjẹ́ àkàn. Torí ọmọ bó ṣe ń ronú tó ń ṣe kí ni ẹ̀, ó ń affect mi náà. Ọ̀rẹ́ mi ní èmi kan lè máa wọ ẹ́ kí nǹkan máa ṣe. Sọ àìdíà. Èmi ti ń wò kó bí a kákọ̀ mú lọ sí motor park. Kò yẹ.
lè fi sínú mọ́tò kí mọ́tò rú lọ. ní dangerous. kí ló dangerous bẹ́ẹ̀ àlìsí òní ronú mọ́. ọmọ ọlọ́mọ bá dé ìlú ńkọ́ tí ò bá dé ìlú. ó dangerous. ó mọ̀ mi ìfẹ́ kó máa wà unhappy. I don't like it. mo like ẹ̀ because mo fẹ́ kó convince ẹ̀ tá àpò you really love her. ṣe bó ń kọ́ ló táwà pọ̀ ló mo rí bóyá ìsọtẹ̀ kò dùn mọ́ mi and I know you love that girl so much. I know. I have a plan B. But I believe you can work out perfectly. So plan B and go. Ṣé máa work ṣá? A máa fún tíra náà ni na. Let's give it a try, but the people work out. That's when you can convince her that I really love her. Let them work out, ma worry. I'll carry the game and the plan as in my career perfectly. Yeah, sure, I work for me. We go down on here. Take him. Go hang out, Actually, yeah. Ọdún kí ló ń pa ìgbé láti ẹ̀kọ́ tó lójú? Ìwà ní ẹ̀wù ló bí àyín ṣe tó tó nínú ìfún ní wà nílé. Bọ́lá mi ò sí nífẹ̀ẹ́ mi. Ìwọ náà ló jẹ́ kó nífẹ̀ẹ́. Bí bọ́n. Ìwọ ni. Ṣé Adé kí n kọ́ ẹ̀? Ṣé Adé kí n kọ́ ẹ̀ bó ṣe máa jẹ́ pé David nífẹ̀ẹ́ dáadáa? Dada fi ó nífẹ̀ẹ́ mi. Ọlọ́wọ́ orí náà lè ṣe fún orí lẹ́bàá náà. Ngbẹ̀kọ̀. Oṣù ọ̀. Dada ní ìyẹn mo ń bọ̀ sọ̀mọ́ ni. Oṣù ààrẹ ẹ̀kọ́ tí fẹ́ kọ́ ẹ náà ni bíbí David ṣe máa nífẹ̀ẹ́ náà mo fẹ́ kọ́ ẹ. Ngbẹ̀kọ̀. Ó gbẹ̀kọ́ mọ́ ni. Ngbẹ̀kọ̀ tẹ́ bá ti mọ̀. Ẹ̀kọ́ tá fẹ́ kọ́ ẹ náà kọ́ ló máa kúkú dìbì mọ́ wa lọ́wọ́. Ẹ máa gorí ibùsùn wọn ni. A ní ẹ̀kọ́ ní lẹ́kọ̀ọ́ ẹjọ́ ẹ̀kọ́ jù. Mo bínú. Ngbẹ̀kọ̀. Bóyá súnmọ́ mi súnmọ́ àwọ̀ súnmọ́ mi dáadáa. Wọ́n báyìí ó sì ń wò mí. Ń súnmọ́ mi. Kílé wá ti dé. Ìwọ ṣàpá báyìí. Ya, súnmọ́ mi dáadáa. Súnmọ́ mi dáadáa. Ìwọ mú àtọ̀hún rìn wáyé. Nǹkan tó wá sí kò wá ṣe rẹ̀ àbí. Ìṣe kankan. Wọ́n fẹ́ kan lẹ́kọ̀ọ́ ni. Ọ̀rẹ́ mi, ẹ̀rù máa ń lò. Ó ti dìde. N ti dìde. Ìwọ mú àtọ̀hún rìn wáyé. Báyìí. O fẹ́ joyè Adékòdé rè. Wọ́n rẹ̀. Báyìí mi, ìmọ̀ ní èmi ọmọ àní ìmọ̀ ìgbẹ́. Ọmọ tá a fẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ kó gbọ́ ẹ̀kọ́ ló ṣe ọmọ David ṣá. Kó wá pa sí ìmọ̀ mi lára David ṣá. Ọmọ yẹn ti fẹ́ gbọ́ ẹ̀kọ́. Fucking. Wọ́n lè máa dùn gan-an. Ìwọ ló máa bá níbẹ̀ ọ̀rẹ́ ronú rẹ̀ o kásìkò tó lọ mú sọ jẹ́jẹ́ láyé gbà o jẹ́jẹ́ láyé gbà o jẹ́jẹ́ láyé gbà o ọ̀dọ́ sẹ́yìn jẹ́jẹ́ láyé gbà o jẹ́jẹ́ láyé gbà o jẹ́jẹ́ láyé gbà o jẹ́jẹ́ láyé gbà o ọ̀dọ́ sẹ́yìn jẹ́jẹ́ láyé gbà o. Ọmọléèwé ẹ̀sùn pẹ̀lẹ́ láyé gbà
dolóṣó ṣé yí wá dá arábìnrin ronú rẹ̀